Aláròyé máa wí o. Ọ̀pọ̀lọpọ̀ agùnbánirọ̀ farapa lẹ́kìtì, ilé ló wó lù wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ sin ilẹ̀ baba wọn tí à ń pè ní agùnbánirọ̀ ni wọ́n farapa yánnayànna lásìkò tí ilé tí wọ́n ń gbé èyí tó wà ní Ìsẹ̀ Ọ̀rún Èkìtì níjọba ìbílẹ̀ Èmùrè Èkìtì nípìnlẹ̀ Èkìtì wó lulẹ̀. Àwọn agùnbánirọ̀ náà tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ obìnrin ni wọ́n farapa tí wọ́n sì ti kó wọn lọ sí ilé ìwòsàn tó wà ní ibùdó wọn fún ìtọ́jú. Gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ náà ṣojú wọn ṣe ṣàlàyé fún Aláròyé, ilé ọ̀hún ni wọ́n ló ti pẹ́ nítorí látìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ Èkìtì sílẹ̀ ló ti wà níbẹ̀ ló ṣàdédé wó ní nǹkan bíi aago 4 ìdájí ọjọ́ náà lákòókò tí àwọn tó ń sin ìjọba náà ń sùn lọ́wọ́. Òṣìṣẹ́ àjọ náà kan tó bá Aláròyé sọ̀rọ̀ sọ pé lóòótọ́ ni ilé àwọn obìnrin tó wà nínú ibùdó àwọn agùnbánirọ̀ ṣàdédé dà wó ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù keje ọdún 2024 yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí ẹni tó kú sínú ìṣẹ̀lẹ̀ náà. Àwa òṣìṣẹ́ tí a wà nínú ibùdó la sáré wá yọ àwọn díẹ̀ tí ilé náà wó lù tí a sì kó wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Àwọn agùnbánirọ̀ tí wọ́n tó bí 1,500 ni wọ́n wà ní ìpàgọ́ náà fún ìdálẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ 3 kí ìṣẹ̀lẹ̀ ilé wíwó tó ṣẹlẹ̀. Aláròyé gbọ́ pé àwọn 2 péré ni wọ́n fara pa jù nínú àwọn tí ilé ọ̀hún wó lù. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.